Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan òjọ̀kan náà ni a máa mú wá fún yín. Update eléyìí tí a mú wá fún yín, update Alhaji Oriyomi Hamzat ni. Àwọn èèyàn ti máa ń sọ tipẹ́ wípé kò síṣẹ́ tí ò sí challenges ní díẹ̀. So eléyìí ni àwọn challenges tí àwọn Alhaji Oriyomi Hamzat tí wọ́n ń face, especially nípa program Kokoro Alate tí wọ́n máa ń ṣe. Ẹ mọ̀ pé program Kokoro Alate wọ́n gbé kalẹ̀ láti máa pẹ̀tù sí aáwọ̀ tó bá wà láàrin èèyàn méjì or èèyàn mẹ́ta, especially ọkọ àti ìyàwó, bàbá àtọmọ tàbí ẹni tí wọ́n bá fẹ́ yàn jẹ ní society, ẹni tí wọ́n bá fẹ́ yàn jẹ ní àwùjọ. But àwọn èèyàn sọ̀rọ̀, àti ẹ wá mọ̀ wípé wọ́n gbé lọ́ọ̀yà kan wọ orí program wọn. Lọ́ọ̀yà yẹn sọ̀rọ̀, ó sòótọ́ because wọ́n ní bó ti ẹ̀ jẹ́ wípé iṣẹ́ àwọn ni Alhaji Oriyomi Hamzat ni wọ́n ń gbà ṣe pé, but àwọn fún wọn ní credit pé in fact ọ̀pọ̀lọpọ̀ ìdílé ni wọ́n ti àti bẹ̀yẹn ni wọ́n ti tún ṣe. Wípé although ẹlòmíì wà tó jẹ́ pé ó yẹ kó gba lọ́ọ̀yà pé iṣẹ́ lọ́ọ̀yà ni pé, but fingers are not equal. Àwọn míì wọn rówó orí tó dẹ̀ jẹ́ pé wọ́n ti fẹ́ yàn wọ́n jẹ ní society, wọ́n ti fẹ́ yàn wọ́n jẹ ní àwùjọ. So ẹ̀yin tí ẹ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ farabalẹ̀ bá wa wo fídíò yìí kẹ́ ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ kókó ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ nípa nǹkan tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n sọ and you solve àti àwọn them. tí wọ́n gbé My wọ mom, program wọn ní ọjọ́ tí she wọ́n ṣe always láìpẹ́ ó yìí. máa sọ pé So ṣògbóríyọmí lónìí wọ́n sọ kinní kan kinní ìlú òyìnbó tí mo wà yìí, ọkọ mi máa ń gbọ́ yín bí ẹni pé kò jẹ́ ká mọ̀ pé ìlú òyìnbó la wà o. Ìgbà tẹ́ wá London mo wish láti rí yín, but I was so busy I could not find time to come and see you. Yeah, but we know you are there. Are you practicing there? I'm not practicing now. I will later. But now, ṣe mọ̀ wá ẹni tó bá ṣe lọ lóyìnbó. I need láti stand well, no? Bẹ́ẹ̀ni. Ká tó lè ṣe iṣẹ́ wa. But we see you. We love you. We love what you do. We pray for you. And we support you in our little way. Even though you may not know, but we do. Thank you so much for everything that you do. Bless you, man. Thank you. Thank you, sir. I really appreciate this comment. You see, ṣe rí irú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yóò ju owó lọ fún wa. Keep we going. Olúmọ keep we going. Mo dẹ̀ máa ń sọ àwa gan tí à ń ṣiṣẹ́ yìí tó bá díjú tán a nídìí lọ́ọ̀yà. Lọ́ọ̀yà ò ṣe ta dànù láwùjọ wa, honestly. But problem kan tá a máa ń ní pẹ̀lú ẹ̀yin lọ́ọ̀yà ṣẹ́ mọ́ ó ní pé tí èèyàn kan tó bá yànyàn jẹ, tá a bá wá pè ká yanjú ẹ̀, yóò wá lọ bá àwọn lọ́ọ̀yà. Lọ́ọ̀yà ó wá kọ ìwé ìbínú bí ìgbà tá a ti ń jà tẹ́lẹ̀. Òyìnbó ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Wọ́n wá insult wa, wọ́n useless wa, wọ́n kọ gbogbo ẹ̀, màá wá fọwọ́ lẹ́rán. Mo ti wá ní staff kan màá ní àwọn lọ́ọ̀yà ti dé o, tún bá wọn sọ̀rọ̀ o. Yóò wá pè wọ́n. Màá ní pé wọ́n kó rọra bá wọn sọ̀rọ̀. Appeal sí wọn pé a bá wọn jà á ní issue pẹ̀lú wọn. Ibi ò kì í ṣe court. A kàn fẹ́ mediate ni, tí ò bá ti work mú padà lọ court ní ọ̀dọ̀ yín náà là ń bọ̀. Ṣé ní ìgbà míì nǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé iṣẹ́ wa, iṣẹ́ tó yẹ káwọn èèyàn gbé wá fún wa náà ń gbé wá fún yín. Ká sòtọrọ bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ lẹ́yìn máa ṣe, owó làwa máa gbà bẹ́ẹ̀ ni. So ẹ mọ̀ bí ìgbà téèyàn ń gbà jẹ indirectly lọ́wọ́ èèyàn. But even if that is not the issue, lawyer to lawyer náà a máa ń sọ̀rọ̀ ẹ̀. You just need to impress your client, something like that. But still, even lawyer to lawyer, we are still friends. Lẹ́nà friend la máa ń pera wa náà. Even ká máa tutọ́ sókè ká máa fojú gbà, lẹ́nà friends náà ṣe ni. So bó ṣe rí òjò báyẹn lọ. Ẹni tó bá rí yín lẹ́yìn tó bá sọ gbogbo tó sọ sí lẹ́tà,
a sọ fún yín pé ẹ má bínú iṣẹ́ ni iṣẹ́ ògùn iṣẹ́ ajé ọ̀nà fún ọ̀nà ọ̀run so bó ṣe rí nìyẹn but really I really appreciate everything that you are doing. Thank you, ma. Thank you so much. Thank you, ma. Ẹ ṣé mo dúpẹ́, ma. Yes, ma. Yes, ma. Ta ló wà ńbẹ̀? Alhaji ẹ kú ètò. Yes, ma. Yes, sir. Ara olólùfẹ́ yín náà ni o. Akíyín ẹ kú iṣẹ́ takuntakun kò ní sú yín kò ní rẹ̀ yín o. Ọlọ́run ọba Olódùmarè yóò túnbọ̀ sọ agbára di ọ̀tun. Ó máa ń jẹ́ ìyàlẹ́nu pé kò sí bí èèyàn ṣe lè lóun mọ̀ ṣe tó àwọn kọ́sà tún dúró pé tí ń ṣe yẹn kò kí ń tẹ́ wọn lọ́rùn. Mo léèyàn kan a ní èèyàn mọ̀ gborí omi ò lẹ́mọ́ gbọ́ sẹ́ẹ̀rí pé ó fi hàn sẹ́ẹ̀sìn ni gbogbo àgbáyé ni ìwà burúkú wà ti Nàìjíríà nìkan ni ṣé kí wọ́n máa pọ̀ sí ni. Ìgbà kan tẹ́ máa mú ọ̀daràn wọ́n máa ń pa a máa ń wò lórí TV pé máa fẹ́ pa ọ̀daràn ní ọ̀daràn òfin pọ̀ wọ́n ti wá lọ àṣà Yorùbá àti wáàsí wọ́n ti lọ pọ̀ mọ́ra wọn débi pé wọ́n ní kíní kan ní ká bora wa láṣìírí irú èèyàn wo ni wọ́n ní ká bò láṣìírí báyẹn tí ò ra sọ̀wọ̀ àbẹ̀ntẹ́bí ń pa yàtọ̀ sẹ́ni tó ń hùwà àbàjẹ́ tẹ́lẹ̀ àgbàlagbà ní ẹ̀bùn láṣìírí o tẹ́gbẹ̀lagbà bá hùwà àbàjẹ́ nígbà táwọn àgbọ̀njú mọ́ ni wọ́n sì ẹ má hùwà àbàjẹ́ kan tó di pé wọ́n gbà mí lóòtú lọ gbé nǹkan jẹ fún rẹ̀ kó tó di pé gbogbo ẹ̀ wá fọ́jú pọ̀ tó di pé tẹ̀yẹ̀ bá hùwà àbàjẹ́ yà lọ mú ìyẹn ó ṣẹlẹ̀ nígbà ayé kinní kan ẹ̀ máa ń fẹ́ nu tábà ẹ̀sìn kankan so àwọn kan ìmọ̀ ń jẹ́ nǹkan tó máa ń ro èmi inú tí mo bá ọ̀tá mi inú jẹ́ gan nígbà tó rọ ọmọ kú òkú ṣẹlẹ̀ èmi náà máa ń ṣe program tá máa ń ká máa ń jà fún ẹ̀tọ́ ká máa bú ẹ bá hùwà àbàjẹ́ tá ń gbé wọn gbọ́dọ̀ báwí ni òun náà máa ń fi hàn sẹ́ẹ̀sì ni eléyìí ó yàtọ̀ síra wọn o pàṣẹ wọn ṣe ń fà mọ́ra wọn lọ àwọn jẹ́ ó yà wọn kan pé ok ẹ̀yin tẹ́ wọ́n mú yìí àwọn èèyàn ń pariwo ẹ̀yin kan filẹ̀ wọn ò filẹ̀ bọ̀ ẹ jẹ́ ká hold on díẹ̀ tí wọn bá mẹ́rin náà ìbẹ́ ṣe mu táwọn kẹ́kọ̀ọ́ lọ àtàkì ẹni tẹ́ni kí ló ṣe ẹ ó pa àwọn ọmọ ọlọ́mọ àdẹ kaná sí mọ́tò tiẹ̀ náà apá mo ní kí la fẹ́ ṣe mo ní ẹ jẹ́ ká gbà pé ó ní tọ́lọ́ fẹ́ mú jáde ní àárín ẹ̀ náà ìyẹn ní abala abẹ yẹn ẹ jọ mo wá fẹ́ sọ̀rọ̀ kékeré kan torí ìfẹ́ kọ́rọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ tá a bá dé gúrùpù àmọ̀ sọ̀rọ̀ kù àwọn tí wọ́n ń gbéra tẹ́nì kó ti kú àánú ilé rẹ̀ láti fún bí 20 ọdún ó ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ lèmi ni o máa nǹkan kú bí mo ṣe ráwọn kan bá lẹ́wọ̀n lọ́n kóra wọn jáde nípa àwọn kan ti dé wọn láwọn làwọn nílẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn mi wọ́n rò pé sóò tọ́ta mi náà bá sí láyé máa ń sìn ẹ̀kẹ́ lọ káwọn kan wá àwọn ọmọ tó jẹ́ pé wọn mọ nǹkan kan dọ́kúmẹ́ǹtì lásán wọ́n rí ẹ̀ bá mọ ní láti ilé tí yẹn ti ń gbé fún 20 ọdún àwọn kan tó ń jáde wá pé àwọn làwọn ní yóò tún wá di tí wọ́n ń fà lọ́lé ọba lọ́lé baálẹ̀ sẹ́ni ẹ̀wọ̀n ló wà láti 20 ọdún ni òfin mọ̀ pé ẹnìkan ti kọ́ lórí ilẹ̀ wọn ti ń gbé bẹ̀ kì í ṣe inú igbó ibi tí mo ń sọ yìí bíi railway park ìfẹ́ ní akínyẹlé yẹn náà ṣá so àwọn nǹkan yẹn mo dẹ̀ ó ń ṣẹlẹ̀ tẹ̀léra wọn pé òfin oná fẹ́ ṣe tó yẹ kí tẹ̀yìn bá ní property bì kan lẹ́yìn ibi 20 ọdún táwọn nǹkan ti ń gbé bẹ̀ ìwọ ká ẹ̀sẹ̀ sọ pé èyí lẹ níbẹ̀ sẹ́ńtò níbẹ̀ ò sí láyé ni irú àwọn òfin tí ó di fẹ́ di irú nǹkan yìí bí ẹ̀yìn bá wà lẹ́wọ̀n gan àwọn fámílì ẹ̀ sàn lọ wò yóò sàlẹ̀ ju ibi tó ní nǹkan sí fún wọn so gbogbo jẹ́ gbogbo àwọn nǹkan ẹ̀mẹ́ bá ọ̀tá jẹ́ pé sí kí gbogbo èèyàn ní kó sá kú òun lù tán ni because àwọn kan opportunity àti sá pé kan kú òun lù sí gbogbo olóòótọ́ èèyàn ni kó kúrò nílùú ni ńgbà táwọn tó bá jó lóòótọ́ dókítà máa ti wí òótọ́ báyìí ẹ̀ kó problem báyìí wọn ni so àwọn tó jó lóòótọ́ ẹ̀ encourage wọn pé kán mọ́ sóòótọ́ mọ́ ni táwọn kan bá dà Nàìjíríà lẹ́bí ń ṣe lọ́hùn gbogbo abó lórí sẹ́yìn lọ́mọ ẹ̀yìn rí àyè mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ yóò máa jẹ́ kí ìrẹ̀wẹ̀sì máa bá àwọn tó ń sọ òdodo ìran kan ò dáa ìran Yorùbá wọn máa jẹ àwọn lẹ́sẹ̀ ẹ̀ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ̀ àwa ti gbọ́njú before Kábíọ́lá tó kú tẹ́nìkan bá lébi ń pa ẹ̀mọ èèyàn ni ó gbóúnjẹ jáde fún nígbà ó ti di pé gbogbo ẹ̀ lé kankan náà ẹlòmíì tí ò fẹ́ hùwà burúkú gan condition lù ó sọ di èèyàn burúkú so nípa tí onílẹ̀ èdè yìí tó bẹ́ẹ̀ sí mọ́ sọ pé ilé làbọ̀ sinmi oko ilé làbọ̀ sinmi oko ṣé wọ́n fẹ́ jẹ́ kílé gan jábọ̀ sinmi mọ́ tọ́ra àwọn tó wà nílé gan bó bá ló kọ́lé ó ṣe nǹkan kan lé wọn náà ìlú yìí òtútù ìlú ìpọ́ o à ń bọ̀ nílé o àwọn kọ́ mọ̀ sọ fún ọ pé wọ́n wà o wọ́n ń jiyàn bí ẹ̀yìn sì ni wá sí nǹkan lé ilé làbọ̀ sinmi oko bẹ́ẹ̀ dẹ́ iye ọdún tó sì rí kó o lò lájò àwọn tàjò mọ̀ pé sára àwọn àgbà tí wọ́n bá ń rí ọ lò lọ́nà wọn ọ̀nà gbogbo pé benefit wà ń gbà kan bí ìlú Áfíríkà ṣe ń bàjẹ́ bẹ́ẹ̀ làwọn táwọn ń sábà náà ń change òfin wọn òfin tó dẹ̀ ń change kìí sáwọn ìlú wọn ní òfin yẹn dà láàmú o bí ò ṣe àjòjì nígbà tí olórí ìlú kan sọ pé
owó orí kò sí fọmọ ìlú àwọn àjòjì ló wà fún ìfẹ́ sọ lédè òyìnbó bó ṣe sọ bàbá àfin tó wà ní ìlú amẹ́ ní sọ so káàdì rí pé bẹ́ẹ̀ ni lóòótọ́ tọ́ra áfíríkà wà láàṣù for time tá a bá tún wá ṣe gbogbo ẹ̀ tán problem lára sá fún nàìjíríà problem yẹn ò tún fi wálẹ̀ lájò torí pé kí ni yóò máa ronú pé àwọn àbúrò sísà rẹ kò fẹ́ sanwó skul ìwọ ẹni tẹ́ bá wá sí tí wàhálà bá pọ̀ tó di àsìkò tó yẹ kí wọ́n gan máa ẹ̀jọ́ ara rẹ ló tún máa pòyì hospital fún medical ẹ gbọ́ kí wàá léèrè ṣé kéèyàn wà nùlù rẹ̀ kó máa jẹ better fruit kó bá ibi tí weather ti dáa so lórí tàwọn onígbalẹ̀gbalẹ̀ dé yẹn tí wọ́n ráwọn ajagun gbalẹ̀ òfin tí wọ́n bá lè ṣe tí òfin jẹ́ pé tútù ti ń gbénu lé rẹ̀ ẹ̀ tún sórí tenant tó ń gbọ́n bá falẹ̀ fàbọ̀ wọ́n ní wọ́n lọ sí court pé wọ́n ti dájọ́ pé kó máa dáwó padà díẹ̀díẹ̀ ní báyà monthly ẹ̀ bá sọ èyí tó ti kọ́lé dẹ̀ tuntun rẹ́ǹtì ilé torí ń gbẹ́ bá ní 20 million lẹ́fẹ̀ẹ́ tún lẹ̀ bẹ̀tà ẹ̀yin ò sì lè ní ọmọ. Let me come in. Okay, sir. Actually, tá a bá wo òfin orílẹ̀-èdè Nàìjíríà, òfin wa ti take care so many things. Ó kàn jẹ́ pé níṣe ni wọ́n fi làkúnà sí òfin yẹn ní oríṣiríṣi ọ̀nà. Làkúnà yẹn ni àwọn ọ̀daràn àwọn ọ̀bàyéjẹ́ yẹn wá máa capitalize on. Mo dẹ̀rù pé inú mi ti ẹ̀dùn pé lọ́ọ̀yà wà nínú ilé lálẹ́. Òfin kan bẹ tó sọ wípé tí ilẹ̀ bá jẹ́ ilẹ̀ yín sà. Mo wá bọ́ síbẹ̀ tí mo ti ń lò tí mo wá lò fún tẹ́ ẹ̀ yọjú tẹ́ ẹ̀ lè bá mi ṣẹjọ́ kankan bẹ̀ lẹ́yìn 10 years ẹ̀ lè lé mi kúrò ń bẹ̀ mọ́. Kí ẹ wà àwọn lọ́ọ̀yà ń mọ̀ àwọn lọ́ọ̀yà tó bá máa ṣe kéèsì lẹ̀ dáadáa wọ́n mọ̀ àkọ́kọ́ nìyẹn. Mi ò wá mọ̀ ṣé wá rí lọ́yọ̀ state báyìí tá a wà presently ní Ọ̀yọ́ state solution ti wà. Thank you. Of blessed memory. Wọ́n House of Assembly ṣe òfin kan tí wọ́n fi anti-land grabbers òun nílẹ̀ yẹn ní òfin yẹn. Òfin yẹn wọ́n ṣe lóòótọ́ but wọ́n ti perfect ẹ̀ wọ́n dẹ̀ mú lò títí tí gómìnà Ajímọ̀bí fi lọ. Ìgbà tí gómìnà Ṣèyí Mákindé débẹ̀ wọ́n gbé òfin yẹn wọ́n dẹ̀ gbé jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n sọ di lílò. Wọ́n wá yan adájọ́ fẹ̀yìntì ìyá wa Àìkí gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tó ń gbógun ti wọ́n pe ìgbìmọ̀ yẹn ní Property Protection Agency. So àwọn ni wọ́n tún jẹ́ anti-land grabbers. So recently 2 weeks ago before I left Nigeria I was invited by the committee, the agency, though mo ti ń gbọ́ àwọn complaint kan tó ní ṣe pẹ̀lú agency yẹn pé because I was trying to promote the agency because of the problem of the land grabbers we are facing in Oyo State, most especially Ibadan. And a lot of things used to come on my table. Nísìnyí, every other cases máa rọrùn fún mi láti ṣe. Cases ilẹ̀ ó máa ń nira fún mi láti ṣe nítorí pé 90% àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú mi ni wọn kì í lè handle ẹ̀. Tó jẹ́ pé mi ni mo máa handle ẹ̀ fúnra mi. They can handle every other matters. But tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ lẹ̀ èmi ni mo máa handle ẹ̀ because I have to go deep into it and I have my way of decoding your message non-verbally. And God gave me God just blessed me to know some things when it comes to the story. Tó bá ti ń parọ́ púpọ̀ jù Ọlọ́run máa ràn mí lọ́wọ́ ńbẹ̀. So ìtàn ilẹ̀ wa máa ń gùn. Tá a bá ṣe kéèsì ilẹ̀ ẹyọ kan a lè ṣe láti 9 a.m. títí di 7 p.m. If you don't give them to talk, the storytelling aspect of the job, if you don't allow them to tell the Lovers all over the world ẹ̀yin tó bá ṣe ń darapọ̀ mọ́ channel wa ọ̀rọ̀ ni ẹ ti gbọ́ lẹ́nu Alhaji Oriyomi tí wọ́n ti sọ kalẹ̀ yìí àwọn ọmọ ará ayé amúoresù ní ṣe ni wọ́n and then ṣé gọ́ọ̀mẹ̀ntì náà ṣé wọ́n encourage gbogbo wa náà la mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì they are not encouraging at all tí gọ́ọ̀mẹ̀ntì bá ti rí pé àwọn ò ní rí benefit àwọn ò ní rí gain àwọn ò ní rí èèyàn lò tàbí iṣẹ́ téèyàn gbé dání ó máa dí àwọn ìwà jẹgúdújẹrá táwọn ń jẹ lọ́wọ́
kò sí wọn ní fẹ́ jẹ́ kí nǹkan yẹn kó stand. We all know our government for that. Àmọ́ Nàìjíríà wípé báwọn government mọ́ ṣe máa ń ṣe nìyẹn. Yes, we know that. So ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ comment, ẹ jẹ́ ká mọ opinion ti yín nípa àwọn programs, videos tá a máa ń gbé wá sórí page wa, sórí YouTube channel wa. So I really appreciate the support yín so far. We love you all. Thanks for watching.